Alhaja Aminat ṣàbíamọ àló màmá ṣàbíamọ Abiola ṣàbíamọ àló màmá ṣàbíamọ. Abíamọ tó tọ́ nìyẹn. Alhaja Aminat alájọkẹ́ mo ní ọgbẹ́ra nílẹ̀ ọ̀dìdì àádọ́rin ọdún nílé ayé òkì màmá yìí ṣe kéré mi ọdún rárá. Alhaja sẹ́fà àwọn ọmọ rẹ̀ ló rán mi wá o. Àjọkẹ́ o wọ́n ní ń wá mọ́ kí ìyá àwọn wọ́n lábíamọ tòótọ́ ni. Abíamọ bọ̀ jẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ abíamọ níjogúnlé. Abíamọ tí ń fojoojúmọ́ gbọ́ tọmọ ń lẹ̀ ń wò yẹn. Aminat ojúlówó ọmọ wọn nísàlẹ̀ kó gbéra nílé òdìdí òjòjò ní sowó kó má lè nájà. Kòkó 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 làrọ̀ sálẹ̀. Gbéra lé òdìdí. Ọmọ Èkó akéte ìlú ọgbọ́n o. Àjọkẹ́ o ọmọ Èkó akéte ìlú òkun alàgbà lùgbòmí Èkó arúmi sálẹ̀ gbẹlẹgbẹlẹgbẹlẹgbẹ. Ìsàlẹ̀ kọ́ nílé bàbá rẹ̀. Ẹni lọ́mọ nísìwọ́ àgbà òye. Ọmọ níhun tó yìnbó nílé. Òyìnbó ló ṣàìràn bàbá ńlá oníṣì ìwo ló ṣà nínú gà. Bẹ́ẹ̀ni Àjọkẹ́ o ọmọ Kútèrè àṣàlóògùn. Òòṣà ni ẹ̀ṣẹ̀ dákun ẹ má sọ ọmọ Kútèrè. Toró ọ̀sán gbòbí Kútèrè àṣì gbòdìdì orí lọ́wọ́ ẹni. Abiola o ilé tó ọwọ́ ó dilé owó. Ọ̀nà tó rìn ó dọ̀nà ńlá. Àpótí tó fi jókòó dùn àkúlẹ̀ bọ̀. Ọ̀yá Alájọkẹ́ gbéra ní ilẹ̀ ẹ̀kọ́ di ìdí ọdún ẹ̀ lóde. Àádọ́rin ló pé ìgbọ̀dún kó dàbí ọdún kan. Àádọ́rin ló pé ọmọ ló rán mi wá o àwọn ọmọ rẹ̀ ló rán mi wá o wọ́n ní ìyá wa pa àádọ́rin ọdún láyé o. Ọmọ ló rán mi wá. Ọmọ ló rán mi wá o àwọn ọmọ ló rán mi wá o wọ́n ní ìyá wa pa àádọ́rin ọdún láyé o. Ọmọ ló rán mi wá. Ìgbà ọdún láyé ọdún kan ni o. Alhaja Abiola aya Alhaji Olúokùnra Zaki ìfọdọ́rùn sọ́mà gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ojúlówó ọmọ wọn nísàlẹ̀ kóhùnlẹ̀ ń wò yẹn. Sọmarọ Island nísàlẹ̀ Èkó gangan ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Mo ní ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó amọ́ra wa àwọn àtọ̀húnrìn wa mọ́ra wọn. Ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó amọ́ra wa àwọn àtọ̀húnrìn wa mọ́ra wọn. Àjọkẹ́ o gbogbo ọmọ rẹ pátápátá ń ló mọ rírì rẹ. Wọ́n lọ báyà wá dúpẹ́ k'Olúwa tún dá wọn sí títí wọ́n fi pa àádọ́rin ọdún nílé ayé. Àádọ́rin ọdún ìmàmá yìí ṣe kéré mi ọdún rárá o. Ìyá Olúwaṣẹ́gun ọkú ọdún o. Ìyá Olúfẹ́mi o. Ìyá Ọláwálé. Ìyá Ayọ̀ Ọ̀dẹ́jì máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan máa jíjọ àbíamọ. Ìyá Abíọ́dún o. Ìyá Babátúndé. Àṣẹ̀ṣẹ́mọ́dún ọdún ayọ̀ lọ́sìn ìmáṣọ níṣọdún bànújẹ́. Aya Alhaji Razaki ńlẹ̀ ń wò yẹn. Àjọkẹ́ o ìlọ́wọ́dí ilé bàbá tó bí ọlọ́mọ àwọn ọmọ rẹ ní kì ọ́ bí ológun ẹrú. Wọ́n pé kì ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n. Wọ́n pé Sọmarọ Island nísàlẹ̀ Èkó ní sẹ́lẹ̀ bàbá rẹ̀. Ọmọ Èkó akéte ìlú ọgbọ́n o. Ọmọ Èkó akéte ìlú òkun alàgbàlúgbò mi. Èkó àrómi sálẹ̀ gbẹlẹgbẹlẹgbẹlẹgbẹ. Ta ló pẹ́ kò sómi ní ìlú Èkó ẹ̀ bá ń bi wọ́n pé ta ló la bàtà bútú. Bàbá omi bómi ẹ béèrè pé ta ló la bàtà bútú. Bàbá odòkodò omi níwájú omi lẹ́yìn ni. Omi lọ́tún omi lósì ni. Èkó akéte ìlú ọgbọ́n níbi tágẹrẹ ti ń sáré jọmọ ẹlẹ́sẹ̀ méjì lọ. Ẹ̀yọ́ ní ṣẹ́gun lé
bàbá yín ẹ̀yin ò jẹ́ sanwó oníbòde láíláí òdìlé ẹ̀yin lọ́mọ kútere àṣàlù ògùn òòṣà ní ẹsẹ̀ ẹ má sọmọ kútere tóró òòṣà gbòbí kútere a sì gbòdìdorí lọ́wọ́ ẹni àjọkẹ́ o ẹ̀yin lọ́ máa fi dùn wọjà wọn àrìn gbẹ̀dẹ́kẹ́ ọ̀bùn wọjà wọn a máa pa síọ ọ̀bùn síọ̀síọ̀ nírẹ̀rù àfijúwọlé lẹ́kọ̀ọ́ àkété ní ìlú Ògùn òlé ọmọ oníṣìwọ́ àgbà oyè ọmọ níhùn tó yìnbó onílé àjọkẹ́ o òyìnbó olóòṣà ìran bàbá lọ oníṣìwọ́ olóòṣà nínú gà eégún tá ò gbọdọ̀ kojú sóòṣà nù gà àfẹ́gùn tí ó bá ṣaṣọ lórí ọmọ ọlọ́kọ̀ tó tún yẹ̀bẹ̀ látòkè làdó títí tó fi dé tọmọrọ tó wá sọ sísàlẹ̀ kó nílé rẹ̀ gangan ni ẹ̀yin ló máa sẹ́yìn òrò ọmọ ẹ̀bẹ̀ ní ilé mọ́kọ níbi ojú gbẹ́bù ní ti ń dẹnu lọ ìlú ẹ̀yẹ kìkì yùn bẹ̀bí nínú ilé rẹ̀ ní Alájọkẹ́ máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu mi bí báńkì ọ̀gbọ̀gbọ̀ rẹ̀ ló yé mi yékéyéké o ìwọ tún ni mo rọ́ mẹ́ẹ̀kì mo rú wá má ṣe wá ọmọ ṣeun má pẹ́ kàn ọmọ pẹ́ kàn má máa fún bíìrì jẹ ọmọ akénígbó kẹrù ó bára ọ̀nà ọmọ fúnni lọ́mọ tòun tẹ̀lé dírẹ̀ ọmọ kárìkù ọmọ wọ́mù ọmọ wọ́jì ọmọ alówó lọ́kọ̀ bí òyìnbó nínú ilé rẹ̀ ni Abiola máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu mi ẹ̀yin lọ́ máa ní ìkàndágbà alùpùpù ìmọ̀rọ̀ ọmọ ẹ̀gì ọmọ wa nílé ṣá Ìjẹ̀ṣà òṣèré tún ni ọ́ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀ẹ́wẹ́lẹ́ Ìjẹ̀ṣà Oriki ìsáná ìlélẹ́nu ọ̀pá tí múná roko Ìjẹ̀ṣà mọ́dù ọmọ apànàdà ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tìrì wá olóbì kan ọ̀wọ́wọ́ tìrì wọ èyí tó fẹ́ tẹ̀ ní àwọ̀ sápò ẹni èyí tó fẹ́ tẹ̀ ní àwọ̀ sínú gbó ọmọ ẹranko burúkú wọn àròhùn jẹ ọmọ olúgbọ́n sáàkì Alájọkẹ́ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọmọ Ìjẹ̀ṣà òṣèré o nílẹ̀ òbí ọ̀yá kárí ọ̀rọ̀ o kárí ọ̀rọ̀ o mo ní kárí ọ̀rọ̀ o má bá Ìjẹ̀ṣà ṣe kárí ọ̀rọ̀ o má bá Ìjẹ̀ṣà ṣòro Alhaja Abiola o ojúlówó ọmọ ìsàlẹ̀kọ́ ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ kára tó wù ọ́ ní ọmọ àdá bóyá mo ní ẹ̀kọ́ lọ́lọ́kù lọ́sà àwọn lọ́lọ́run fún ẹ̀kọ́ lọ́lọ́kù lọ́sà àwọn lọ́lọ́run fún òkun ò ṣe é gbé lọ sàbújá ọ̀sà ò ṣe é gbé lọ sí pọ̀tà o ẹ̀kọ́ lọ́lọ́kù lọ́sà àwọn lọ́lọ́run fún bọ́ọ̀mọ̀ mi ò ṣàgbóhùn ẹnu mi èmi làdùn ní akéwì tí wọ́n wí èmi làdùn ní akéwì tí wọ́n sọ èmi làdùn ní ìyá ọmọ olówó fújà ọmọ akitì olú ní mi ọmọ akitì kìtà bàjá.